أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد وعلى آله حق قدره ومقداره العظيم. adúpẹ́ fún Ọlọ́run àsìkẹ́ tó pọ̀ fún òjíṣẹ́ ńlá wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ dákun jàmá lọ́kùnrin àti lóbìnrin, àkọlé ọ̀rọ̀ mi lénìí ó ní olómi ṣètọ́nù tí wá ń hùwà ṣètọ́nù lórí èèyàn méjì títí tó fi wá kọlu odidi ìlú. Olómi ṣètọ́nù tí ń hùwà agbára ṣètọ́nù lórí àwọn èèyàn méjì tó wá múra rẹ̀ nígbà tó rí pé kọ̀tà tó wá tira rẹ̀ síbi kíni o tó gbéra rẹ̀ síbi kó máa tako odidi ìlú. Ẹ dákun tó rà Ànábì wa Muhammad, ẹ̀yin aráàlú wa, níbi tá a ti kọ́ mímọ̀, níbi tá a ti kọ́ kí ẹ dákun ẹ ṣíà rẹ̀ kó débi tó yẹ kó dé, torí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí yó ṣàǹfààní fẹ́ni tá a fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀, alágbára ṣètọ́nù. Ẹ̀rí nǹkan báwọn yó ṣàǹfààní fún ẹni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tí wọ́n ń pè ní alágbára ṣètọ́nù Yorùbá náà Muhammad. Tó bá wá sí bẹ́ẹ̀ ẹ tún wá rí wípé yóò ṣàǹfààní fún odidi ìlú. Ìdí nu tí mo fi ní kẹ́ ẹ bá ní ṣíà rẹ̀ fún gbogbo èèyàn. Alágbára ṣètọ́nù, olómi ṣètọ́nù tó fẹ́ dà èèyàn méjì rú, tó tọwọ́ bọ ọ̀rọ̀ èèyàn méjì. Ẹ dákun ṣíà rẹ̀ tó yà ní Muhammad sallallahu alayhi wa sallam, tó tọwọ́ bọ èèyàn méjì ńgbọ̀ wá rí pé òun ọ̀jẹ́ lọ wá tún tẹ̀síwájú wípé kíni kọ́ wá tako odidi ìlú. Àní ọ̀rọ̀ yìí sẹ́, ẹ dákun àwa kéré nínú ìlú, akéré ládùúgbò, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ Al-Qur'ani ni o. Ẹ dákun ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bẹ láàrin ìlú, pàápàá ìlú wa nílùú Ìlọrin bí, ẹ dákun ẹ ṣàkíyèsí dáadáa. Ìtọ́kasí tá à ń tọ́ka sí yìí ó yẹ ká fura. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn nǹkan kan ṣẹlẹ̀ láàrin àfáàgbà, torí pé nílùú Ìlọrin tá a bá wọ àwọn méjèèjì, ìkan jọ̀gá ìkan ọjọ́mọ sẹ́yìn ní dákọ̀ èèyàn kan bí, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ ti mọ ibi tí mò ń lọ. Láàrin àwọn àfáàgbà méjì, ẹnìkan wá dúró olóhun ni olómi, òun lolómi, ṣùgbọ́n mi rí pé olómi ṣètọ́nù ni. Ó wá ní òun ó dá sí ọ̀rọ̀ láti fi lè gbé òdodo kan jáde lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn méjì kan tó jẹ́ kó rújú sáwà kan. Ẹ dákun ẹ ṣe ààrẹ ọ̀ tó jẹ́ kó rújú sáwà kan. Àáfàá nílé kéwú ńlá tó jẹ́ àgbà àáfàá tí mójú tó ilé kéwú ńlá, àti àáfàá tó jáde nílé kéwú ńlá tó náà já àgbà àáfàá nílùú Ìlọrin. Ẹni yìí wá dìde olóhùn alágbára ṣètọ́nù, olómi ṣètọ́nù. Ẹ wo bí ti ń bá bọ̀ láti jó ní, máa fún yín ní alánìsísẹ̀ kẹ́ ẹ káwá fi ọ̀rọ̀ Al-Qur'an tó jẹ́ ọ̀gá gbogbo ọ̀rọ̀ ká fi ṣe kíni o, ká fi tírìtì ọ̀rọ̀ yìí. Ẹ̀rí nǹkan báwọn ń gbó dìde lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ó ń sọ wípé ẹnìkan ó lo àdó, ẹnìkan ó ṣe kinní kan, wọ́n sábẹ̀ sí níwádìí ìṣàntẹnumọ́rọ̀ àwọn tó lọ́rọ̀ gẹ́gẹ́ bí òye tèmi, wọ́n wá pe ọ̀tún wọ́n pe òsì, wọ́n dẹ̀ rí pé wọ́n yanjú ọ̀rọ̀ yìí. Àwa gbọ́n kankan mọ́ lọ́tún àtòsì àfàwọn abẹ́sìnkáwọ́ bí irú olómi ṣètánù yìí. In tí ó fi mọ̀ pé olómi ṣẹ̀dàpẹ́ ṣe ààrẹ nítorí àná Muhammad kọ́mí kí ó fi kọ́gbọ́n kágbó fi kọ́mọ́. In tí ó fi mọ̀ pé olómi ṣètánù ni pé Al-Qur'ani sọ̀rọ̀ ń pa àṣẹ sí irú wọn. Ìwọ tó ń sọ̀rọ̀ yìí, Sharafu Abíọ́lábọ̀dé ni ọmọ àlè ní ọ. Ọ̀rọ̀ Al-Qur'ani mo fẹ́ sọ fún yín báyìí. Nígbà tẹ́ ẹ tako ìlú, tẹ́ ẹ mú àwọn àárín méjì tí wọn ò rí yín ṣe, ẹ wá bọ́ síbi pé kẹ́ ẹ wá máa tako odidi ìlú. Aṣíwájú Sharafu Abíọ́lábọ̀dé ọmọ àlè ní ọ. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. Ìwà àṣetánì tẹ́ ń hù náà mo fẹ́ kà jáde nínú Qur'ani yìí. A ní kẹ́ ẹ sinmi ìbàjẹ́, kẹ́ ẹ má dàrin èèyàn méjì rú. Ntọ́lọ́ sọ fún wa ni pé waslihu bayna akhawaykum. Ọ̀rọ̀ Qur'ani mọ̀ ń sọ fún ọ. Tí wọ́n bá pẹ́ra ẹ lásìwájú tó jẹ́ Sharafu Abíọ́lábọ̀dé ọmọ àlè ní ọ, èyí ṣe mùsùlùmí òdodo.
ìwà tí ọ̀gá yín olómi ṣètọ́ ní ń hù iná ni mo fẹ́ sọ fún ọ yìí. Èmi ò kàn ní sí bọ́ sórí social media kí n kàn máa sọ̀rọ̀ olùkọ́ mo kàn bọ́ sórí social media mo ń sọ̀rọ̀ ni làákàyè mo fi ń sọ pẹ̀lú ìgbésí ayé tí mo ti lò. Ayé rẹ̀ sì wá bàjẹ́ bí ayé ọ̀gá rẹ̀ olómi pókítì. Ẹ̀yin méjèèjì wà ṣètánì lẹ́wù Al-Qur'ani sì jẹ́rìí sí tó tẹ ọ̀rọ̀ míì kí n ṣàlàyé fún àmọ́ ọkọ̀ sọ̀rọ̀ Qur'ani fún ọ inú mi dùn bó ṣe kọ́ńtọ́ ọkọ̀ yìí ìsì ní parẹ́ǹsì ní blọ́ọ̀kù ẹ kó o fi lè mọ̀ mo fẹ́ kẹ́ fura tẹ́ ẹ bá ń hùwà ṣètọ́nù kẹ́ mọ̀ pé wà ṣètọ́nù lẹ́wù lẹ́nujọ́ mẹ́ta yìí náà lẹ kọ́kọ́ ẹ̀yìn náà lẹ́ ń tako àwọn kan pé wọ́n lo kinní kan wọ́n lo nǹkan kankan a ní ẹni sùúrù àwọn àgbàlagbà ti dá sí wọ́n yanjú ẹ̀ wọ́n sì yanjú ẹ̀ lọ́wọ́ láwọn èèyàn rẹ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n ti yanjú ẹ̀ lọ́wọ́ ẹ̀yin ò nílàákàyè ọ̀rọ̀ yín máa tako ọ̀rọ̀ Al-Qur'an nílàákàyè rí láyé sì ka Qur'an lẹ́ ń kọ́ mọ́sálásí káàkiri ẹ̀yin náà lẹ́ ń sọ́pọ̀tì àwọn tó jẹ́ wípé ní wọ́n ń sọ wípé àjànú lọ́lọ́run ìwà síwájú Àṣàráfù yìí mo dákọ̀ rẹ tó gbọ́ wá tẹ ọ̀rọ̀ sí bí sì fọ̀rọ̀ rẹ síbẹ̀ ọ̀gá rẹ olómi ní sọ pé ó ń sọ̀pọ̀tì àwọn tó sọ pé àjànú lọ́lọ́run ó sì ló ń kọ́ mọ́sálásí káàkiri sáàfáànù àáfáà dárúgúdù ẹni jẹ́ sọ pé àwọn jẹ́ sọ pé kéèyàn máa jẹ́ àbùkù kìíní kan wípé kí ni wọ́n pé wọn àbọ́lọ̀ ń pàdé pé kò sí ti ń jẹ́ àbùkù kìíní kan pé kẹ́ lọ yọ àbùkù olókọ yín tí a fẹ́ fi ba ìsìláàmù jẹ́ ni wọ́n Sharafu Ọlábọ̀dé lọ́ ń bá wọn ṣe pọ̀ ẹni tí ń tako dídí ìlú lórí ọ̀rọ̀ tí ọ̀kan táwọn àgbàlagbà dìde tí wọ́n ń yanjú ẹ̀ ń táṣetánì sọ fún iṣẹ́ táṣetánì sọ tí ọ̀rọ̀ Kùránì mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ kẹ́ fi lè mọ̀ pé ọ̀nà tẹ́rin ọ̀nà àánú ni àbúrò pé mi kàn bọ́ sórí social media rò pé aláìníṣẹ́ bíi ti ẹni mí ni ọ̀rọ̀ Islam ló jẹ́ mi lógún àtàwọn tí ń tẹ̀lé mi àtàwọn tí ń gba Islam kìí ṣe ẹ̀yin olórí bú aṣíwájú Àṣàráfù Ọlábọ̀dé ti bó ni wọ́n kọ́kọ́ olú rẹ̀ síbẹ̀ kí n sọ̀rọ̀ èèyàn tó jẹ́ irú ẹ̀yin ọmọ tán máa ń rí ya wọn ẹlẹ́gbẹ̀ẹ́ títì tẹ́ bọ̀ social media tẹ́ máa sọ̀rọ̀ yóò rò pé irú yín lèmi jẹ́ ni à ń sọ fún yín pé wà yín ìwà ṣètọ́ Kùránì làwọn fẹ́ fi sọ̀rọ̀ fún yín kọ́lá ṣètọ́ lamọ́ kò dí àmì inna Allaha wa'adakum wa'da al-haqq wa wa'adtukum fa'alaftukum wa ma kana li alaykum min sultan illa an da'awtukum fastajabtum li fala talumuni wa lumu anfusakum ma ana bimashikum wa ma antum bimasrihiyya la ilaha illa inni kafartu bima asraktumuni min qablu inna zalimina lahum azabun alim ìwà ṣètọ́ ní ilẹ̀ ń hù ẹ̀yin lẹ́ ń dá sọ̀rọ̀ pé àdó kan kíní kan nǹkan kan nígbà tọ́rọ̀ pé wọ́n ń sọ wípé ní RMQK yìí wọn ò fẹ́ nílé kéwú àgbà ẹ̀yin náà lẹ́túbọ̀ tàtẹ́ tún ṣépè láàfáà àgbà tó lòun ọ̀fẹ́ lu wọ́n lé kéwú àwọn ọmọ pé wọ́n fẹ́ balẹ̀ kéwú jẹ́ ẹ̀yin yìí náà lẹ jáde tẹ̀ ń takò àfáà àgbà tẹ́ tún ṣépè àtàwọn tá a sọ̀pọ̀tì àfáà àgbà pé n tó wí òdodo ọ̀rọ̀ ni ẹni ṣe jẹ́ mùnáfìkì Sharafu ń bọ́ wí Ọlábọ̀dé torí pé wá kọ̀rọ̀ síbí ìwà àtọ̀gá rẹ̀ olómi ẹsẹ̀ jẹ́ olùpáwàjọ́ ọlọ́pọlọ kúkú bíi ti ẹni ọ̀rọ̀ Islam ló jẹ́ àwa lógún ẹ̀yin ṣe ya mùnáfìkì èyàn àwọn kan sọ wípé wọ́n sọ wípé kí ni o wọ́n ní Ọlọ́run tẹ́ ń wò yẹn àjànú ni ọ̀gá rẹ̀ olómi ó sì sọ pé òun sọpọ́ọ̀tì rẹ̀ ńlé kéwú àgbà ọ̀dà jẹ́ kúkú dápẹ́ ní Markaz wọ́n làwọn ọ̀fẹ́ rẹ̀ tó bá ní ẹjẹ́ RMQK ń bẹ̀ mọ́ ọ̀gá rẹ̀ náà lọ bọ́ tàbí ń ṣépè ilé wọn òun náà ní sí ń wádìí pé wọ́n fi nira mú ọ̀gá ilé kéwì yìí òun náà ní wádìí ẹ̀ which means pé ó wo àwọn àgbà méjì táwọn àgbàlagbà lọrin tí wọ́n ń ṣe tí wọ́n ń try láti ṣe kí n tán ti ń try láti ṣẹ́tù àárín wọn pé bí kìíní ṣe ń lọ òde ṣe kò bójú mu wọ́n wá fẹ́ ṣẹ́tù ọ̀rọ̀ òun ní ń wá náà tí wọ́n yé máa forí kanra wọn ọwọ́ tó wá rí pé òun ọ̀rọ̀ náà lọ ń bẹ̀ yẹn ọwọ́ á rí pé àfa àgbà níjókòó àgbà nílé kéwú àgbà ní Markaz náà wá sọ wípé tó gbogbo ẹni tó bá jẹ́ RMQK tí ó bá lé kéwú wa jẹ́ ayọ̀yìn kúrò lọ́dọ̀ wa àtọmọ kéwú àti tíjà alẹ́ yín dànù àáfàá yín olómi náà ní í ṣépè ilé wọn máa gbọ́n tí Kùránì sọ kọ́lá ṣètọ́ lámà kúrò amru inna Allaha wa'adakum wa'da al-haqqi wa wa'adtukum fa'alaftukum ẹ máa gbọ́n tí ṣètánì sẹ́yìn jẹ̀mọ́ ẹ máa bá mi ṣíà rẹ̀ olórí bó lọmọdé ń pè lásìwájú Àṣàráfù yìí Ọlábọ̀dé yìí àwọn olùsì èèyàn ẹ̀yin tẹ́ ní dá ìsìláàmù rúwó ẹsẹ̀ mùsùlùmí aṣíwájú bó nílùú tí kọ́lá ṣètánì sọ pé
nígbà tá a bá conclude ọ̀rọ̀ tá a bá parí ọ̀rọ̀ lámà kúndì àlámù tọ́rọ̀ bá parí tó bá yanjú inna Allaha wa'adtukum onídájọ́ ọlọ́run ó ti ṣe kí ni ó ti ṣàdéhùn fún yín òdodo wa'adal haqq òdodo ọ̀rọ̀ òdodo ó ti sọ fún yín pé ẹ̀dógún omi ẹ̀ má jẹ́ wàhálà ọ̀sẹ̀lẹ̀ mọ́ la ilaha illa wa wa'adtukum fa akhlaftukum ó ní kí ni o lẹ́yìn ìgbà tó lọ sọ fún yín òdodo ni ọ wá ní òun àṣetọ́ ni òun promise yín òun ṣàdéhùn fún yín ṣùgbọ́n òun dà yín òun ṣàdéhùn fún yín òun dà yín olóhùn gbé èèyàn lẹ́yìn nítorí pé òròpẹ́ nìkan fi ìnira mú o tún wá dá ìwọ lọ wá ń ṣépè fún un lórí kótó lórí òdodo orí òdodo ti Islam tó ga jù ti ń pé ẹni tó bá lọ belong sí àwọn tí ń gbé àṣẹ àǹjẹ̀nú lọ́lọ́run òun ọ̀fẹ́ wọn sàkání òun ọ̀fẹ́ wọn léèwé òun ọ̀fẹ́ wọn ládùúgbò òun tí ń protect Islam ẹ̀yin burúkú yìí ẹ̀yin èèyàn kéèyàn yìí ẹ̀yin náà lẹ́ lọ ṣe kí ni ó lẹ́ lọ darapọ̀ mọ́ wàláì tí n bá sọ pé ẹ ṣòfò ẹ má jà lọ bẹ̀ ọ wá lóhun òun promise yìí o òun ọ̀dà yìí tí ọba dà wọ́n ni èèyàn sọ pé òun ọ̀fáwọn èèyàn kéèyàn tí wọ́n wá bọ́ sílé sínú mọ́ṣáláṣí rẹ tó wá ń ṣépè tó ń sọ̀rọ̀ burúkú pé ẹ bá lóhun ọ̀fẹ́ àwọn ẹni báyìí o tí ó báyìí ní ó rí fún wọn báyìí ní ó rí fún wọn ó sì mọ̀ bọ́ọ̀gà lè kéwù yìí náà ni nígbà tó wọ́ náà tó fẹ́ forí rẹ̀ tẹ́ni ẹ ti sọ̀rọ̀ tiẹ̀ tó sì mẹ́ntì ń bá wíjẹ́ sì yanjú ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ náà bẹ̀rù lọ ọwọ́ bọ́ sórí ọ̀rọ̀ ti tàwọn míì àwọn aláǹjànú mẹ́rin tí wọ́n ní wọn ò fẹ́ ilé kéwú mọ́ àwọn yẹn ilẹ̀ yìí tún wá Ọlábọ̀dé máa kọ́ tẹ́tì rẹ kọ́ gbọ́rọ̀ Kùránì mọ́ sọ fún ọ yìí Kùránì lọ sọ bẹ́ẹ̀ lọ́wọ́ Suratul Ibrahim verse 22 ìní ń wí báyìí wípé wàkọ́lá ṣètò náà mọ̀ kúrò yàrá amúrò inna Allaha wa'adakum wa'adal haqq wa wa'adtukum fa akhlaftukum ó lóun pa òun ṣe kiri òun ṣàdéhùn fún yín pé òun wà lẹ́yìn yín ṣùgbọ́n òun dà yín bàbá kánà lé àlékún mi sultani ilá ń ta ọkùnkùn fastajabtumuli ó ní kí ni o òun àṣetọ́ni o òun ọ̀lágbára lórí yín o tí èbá ṣe kó ń pè yín ni òun ń pè yín nígbà tó ń pè yín o ẹ dáhùn lóhùn àwọn ẹni yóò kúkú dá lóhùn jọ tí ń sọ wípé ní ẹ̀ǹdí nìkan wọ́n fi lè ra mẹ́nìkan nígbà náà tó tún wá dojú kọ wọ́n tó lóun sọpọ́ọ̀tì wọn tó tún wá dojú kọ wọ́n pé gbogbo ẹni tó bá ní àwọn kan tí ń jẹ́ MKK yìí wọn ò dáa báyìí ní òrì kan títún ṣépè lé wọn àwọn náà sì lé àwọn ẹni kúrò nílé ké wọn báwọn ọ̀fẹ́ rí wọn mọ́ òun ṣe olómi yín ṣe wá di èèyàn bú tí ń sásọ́sì nígbà wá rí pé wọn ò dáhùn lò lára yìí táwọn ọmọ kéékèèké ń dá lò torí pé wọn ò dáhùn lò lára yìí ó kú wá dojú kọ gbogbo olú lọrin sórí yín pé ẹ̀yin bàbá wa tẹ́ ẹjọ́ mọ̀ ọdún lọ́rẹ́ dákúntúrà dẹ́gbọ́ Muhammad ẹjọ́ ẹ̀yin làáfà wa abẹ̀yìn torí àná Muhammad ẹ má jàtọ̀ òun rìn wá kan wá dàrin yín oyè tèmi lè níbi sọ̀rọ̀ ọ̀sẹ̀ tó rán mi ṣe ìtìgbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan ẹni tó bá ní mo gba kọ́bọ̀ lọ́wọ́ nǹkan wá yọjú síta. ó lọ ń sàdéhùn fún yín pàlátẹ̀ lúmú ni wà lúmú anfusakum la ilaha illallah ó ní ẹ má bílẹ̀mù òun o ó ní ẹ lọ bílẹ̀mù ara yín ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ àṣetán ọ̀rọ̀ àṣetán ìwà àṣetán ìkànnì oníṣẹ́ ṣayatin òun lolómi nínú ìwà tó hù nínú ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ Ìlọrin méjì àbí ọ̀rọ̀ tó fẹ́ dá wà láàrin àwọn ọmọ Ìlọrin táwọn àgbàlagbà sì tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ tó wọ́n wá jẹ́rin iṣẹ́ tọ́lọ̀ tó pé fásitì ìhú bẹ́ẹ̀nà àkàwáyé kún ìwà sáráfù kìnnìkan ìmọ̀ gbọ́ Lábọ̀dé gbọ́ méjì rẹ bá di tọba wà nínú súnmù búkúmù ọmọlù fàún la yubsirun súnmù búkúmù ọmọlù fàún la yarji'un ẹ̀yin náà lẹ́ ń polè kó wá jà ẹ̀ ń polóko kọ́ wá mú ẹ̀yin lẹ́ ń gbé olè kọ́ wá jà ẹ̀ ń gbé olóko kọ́ wá mú irú ìwà búwo lẹ́ ń wù yìí àwa ń sọ fún yín ní ká rán yín létí bóyá bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ Kùránì mo fi ń bá yín sọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ bàyásì rí gbogbo ọ̀rọ̀ táwa fi bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá olómi ìlà ń sọ fún pé ọ̀rọ̀ tí ń bẹ ní àwọn àgbàlagbà yanjú ẹ̀ tẹ́yìn bá jẹ́ èèyàn rẹ̀ Ọlọ́run ní bí àwọn èèyàn méjì bá ń bára wọn jà tí ọ̀rọ̀ àjàyèdè bá ṣẹlẹ̀ láàrin wọn fásitì wo bẹ́ẹ̀ ní àkọ́ ìpò ẹ ṣe dáadáa ẹ wá àtúnṣe láàrin wọn ẹ̀yin ọ̀ wá sọ̀rọ̀ àtúnṣe ẹ wá gbẹ́wò àṣetánìwọ̀ àtọmọ yín àti fámìlì yín ẹ wá gbẹ́wò àṣetánìwọ̀ láti máa fi da odidi ìlú nígbà ẹ sọ̀rọ̀ gba eléyìí ó sọ̀rọ̀
ẹ tún wá dojú kọ àwọn àtọ̀hún náà nínú ọ̀rọ̀ yìí àwa ń rí bẹ́ẹ̀ ní sépè ní wọn torí pé láwọn ọ̀fẹ́ àwọn ìran kan àwọn tí ń bọ òòṣà mẹ́rin nínú ilé ké wọn ẹ wá bọ́ bẹ́ẹ̀ ní sépè ní wọn ẹnu àforí gbálẹ̀ mùnáfìkì nìyẹn ìwà àṣetọ́nù nìyẹn àṣetọ́nù gan fúnra rẹ̀ òun gan sọ wípé ní òun ẹ̀ lè pe òun kóun wá ràn yín lọ́wọ́ àbí kéyìn náà ọ̀ràn òun lọ́wọ́ iná zọ́ọ̀dì bínú làwọn azabun alim ó lè rí ẹni tí ó bá lọ sí alábòsí aláìdá èèyàn yóò jìyà tó lè lọ́dọ̀ ọlọ́run ọ̀gá olómi ẹ̀yin lẹ́yìn sọ̀rọ̀ kan pé kí wàá lọ sálẹ̀ bá àmọ́ jẹ́ran tó lórí ọ̀rọ̀ kan tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n ju kíní kan sẹ́yìn kan lápò tí ò sojú yín ẹ̀ńtẹ́ ẹlẹ́ wá lẹ̀ jíjà ẹ̀yin náà lẹ́ tó dìde tẹ́ ẹ tún gbógun tì í nígbà tí wọ́n wá dání lẹ́kọ́ wá gbógun ti odidi ìlú ẹ wá gbógun ti odidi ìlú ẹ pè wọ́n lọ́lọ́tẹ̀ ẹ pè wọ́n lóríṣiríṣi nǹkan èmi èso ọmọ lọ́rin o mi ò sì gbìjà lọ́rin o ọ̀rọ̀ ìsìláàmù lọ́kàn mi o àti ìsọkúsọ tẹ́ ń sọ tí ọ̀pá ìsìláàmù mu ti ń takotọ Ọlọ́run ti ń takotọ àná Muhammad wàyí sàyánà làwọn ṣètọ́ ni àmọ́ làwọn kọ́ọ̀là lágàlì balakunliyahum minan nas wàyí ní járú làkún ìwà àṣetánì tẹ̀ ń wù ó náà ni pé nígbà tí àṣetọ́nù tó bá jẹ́ kí ìṣe àwọn èèyàn kó dáa lójú wọn ìṣe tí ẹ bá ń ṣe ìwà tí ẹ bá ń wù kó dáa lójú wọn tó bá sọ̀rọ̀ fún yóò wá tọ́nu ẹ̀ ẹ̀rí ntí ọ̀rẹ́ wa olómi fẹ́ ṣẹlẹ̀ ní ìsinmi pé kàn lọ ní ó dìde kí wọ́n wá máa bẹ́ nìkan jà fẹ́ nìkan ntí òyìnbó ni pé yàrá kan náà ni wọ́n bá kó lè mi tí mo ń sọ̀rọ̀ yìí mi lágbára lórí ọ̀rọ̀ tí mo ń sọ yìí àmọ́ spiriti mi ló ní kí n wí ọkàn mi ló sọ pé kí n wí jáde ẹ̀yin wá dìde ẹ̀ ń gbógun tí odidi ìlú ńgbàtẹ́ ẹ mú àwọn ọmọ ìlú tí wọ́n lóko tí wọ́n nípò tí wọ́n láàyè tí ẹ fẹ́ forí wọn gbára wọn tán ń wò yín ràn báyìí tí wọn ò dá sí yín pé ẹ máa sọ tẹnu yín ẹ wá ṣe kí ni ẹ wá kúkú kọjú wọn wàyí sàyánà láwùn ṣetán ní àmàlàwùn nígbà tá ṣetán ní ẹ̀yin yàn ẹ má dá wọn lóhùn nígbà tá ṣetán bá jẹ́ kí iṣẹ́ wọn iṣẹ́ yín kó jọ yín lójú tó sọ di yẹ̀rìnyẹ̀rìn fún yín kó jọ yín lójú wàkọ́ọ̀lá lágálíbà lákùnrin yóò ní kọ̀sẹ́ tó lè mú yín lẹ́ni ní tó bá wù yín ẹ máa ṣe èso ọ̀fẹ́ dànkan romina nas láàrin àwọn èèyàn kọ̀sẹ́ tó lè mú yín wàyí ní járú làkún la ìlàlá ẹ̀wọ̀ nǹkan yóò wá sọ fún wa pé èmi wà lẹ́yìn yín èmi jẹ́ ní tí ọmọ ṣe kíni tí màá dáàbò bò yín ẹ̀wọ̀ tí ẹ ṣe tọ́nu èmi lẹ́nu èmi ò sọ fún yín pé kẹsì báyìí yín sì dáàbò bò yín ẹ máa gbọ́ ọ ẹ̀yin bàbá wa ẹ má jẹ́ kí àṣetọ́nù àtàwọn sayatin bí irú Sàràfọ̀ Lábọ̀dé yìí tó pe rẹ̀ lásìwájú yìí ẹ má jẹ́ wọn ṣe kíni ẹ má jẹ́ wọn àtàkì yín ẹ má jẹ́ wọn tì yín síbi tí ọ̀dà ẹ má jẹ́ wọn pè yín pé kẹfẹ́ nìkan wálé ẹ ti gbé gbogbo wọn dìde iyì ìlú ni wọ́n jẹ́ àánú ìlú ni wọ́n jẹ́ lórí ọ̀rọ̀ ẹnìkan ọwọ́ abọ́só didi ìlú wa ń bu odidi ìlú kọ́ lè ba àtẹ̀ lọ́rọ̀ àṣetánì tí ń jáde lẹ́nu rẹ̀ ìwé èso olómi àlàáfíà olómi ìdàlúrú ni ọ́ àtàwọn aṣẹ́ráfù burúkú àtúlọ́kọ ọmọ rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tó pẹ̀lú Lábọ̀dé àwọn Lábọ̀dé tó dá ń bẹ̀ ìwọ́sí ayọ̀ ọmọ kọ́mọ báyìí pẹ̀lú ọ̀gá yín olómi mo dá akọ rẹ tó pọ̀ wá kọ nǹkan síbí ni mo sì ti séèfù nǹkan tó ṣe yìí yóò jẹ́ kọ́rọ̀ gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ̀ yóò jẹ́ kó pílìsì sí tí ń sọ wípé ẹ̀yin ìlú ṣe kinní kan lẹ́nu rẹ̀ náà ní olè wí o torí mi ń jàǹfààní mi tẹ́mi wà yìí èmi ń jàǹfààní ìmọ̀ díẹ̀ tẹ́ kọ́ mi náà lọ́rọ̀ Kùránì tí mo gbé jáde Àlùkùránì tẹ́ fi mọ̀ mí táwọn àfáà mi tún fi kọ́ mi pé báyìí ni báyìí nígbà mo tún wá dé lọ́rin tẹ́ tó fi mo tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àìmọ́ yí àfáà ní ni mo fi ń bá yín sọ̀rọ̀ ní nǹkan báwọn ọwọ́ anìkè fàlámà tára àtìlífí àtàní nákàsọ̀ àlà àkìbèyí ẹ̀fúra tó bá jẹ́ kí àwọn méjèèjì kí àwọn èèyàn tẹ́ wá dìde ogun síra wọn tẹ́ bá ń bára wọn jà gẹ́gẹ́ bí ó ṣe ń fẹnu rúgbó tí ń fẹnu rú wájú tí ń fẹnu rú ẹ̀yìn yìí kí ni ó ṣe la ilaha illallah nákàsọ̀ àlà àkìbèyí yóò họ ni o yóò sálọ ni ẹni ibi tí ń gbógun tìlú tí ń gbógun tàwọn ògo ìlú yìí ẹ má wo ń ran o ẹ sì má gbà fún un ẹ̀rí nǹkan báwọn falamma tara àtìlífí àtàní nákàsọ̀ àlà àkìbèyí tó bá dá wàhálà alẹ́ tán yóò sálọ ní apá rẹ̀ ò lè ká mọ́ nígbàtẹ́yìn bá ra àwọn ọmọ ìlú tí ń jẹ́ èèyàn àbọ̀ ọ̀rọ̀ máa gbolé yín tó jẹ́ èèyàn
àti kíní àti kejì tẹ́nìkan wá ará àta kan wá ń fi ẹmọ́ ju olúra yín ẹmọ́ gbà tí kan wá wò pé tó ń bá mọ́ ju kò lu ara lóhun wà lọ́mọ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà ni àwọn ọmọdé kò lára tọ́wọ́ kúkú mú odidi agboolé wọn tó kúkú fèsì ẹ̀ tí kúkú ń ṣépè ilé wọn pé alábòsí ni wọ́n pé kíní kan ni wọ́n nípa ṣètọ́ ní àgbàánu kí ìlú náà lè wá lọ́wọ́ sí kí nǹkan ó lè bàjẹ́ fọ́mọ Ìlọrin wàhálà àti ẹnìyẹn pẹ̀lú wà tó wù máa gbọ́rọ̀ Kùránì lọ wò dáadáa súrà tí mo ń bọ́ sọ Suratul Anfal 48 ni Ashraf máa gbọ́ ẹ̀sìn mi ìwà àbàjẹ́ tí wọ́n bá fẹ́ kí fámìlì yín ó sorí ire kí ìran yín ó jẹ́ ìran re ẹ má dàrú oníranrú ẹ má dálé onílérú ẹ má dálé kéwú onílé kéwú rú ẹ tọ́jú ilé ara yín ni ẹ tọ́jú lẹ́yìn pé àwọn kan bá lè sọ àwọn sọ náà ìbọ̀rọ̀ Kùránì la fi ń bá sọ̀rọ̀ yìí àbí ọgbọ́n mi falamma tara atilifi atani nakasu ala aqibi wa qala inni bari'un minkum inni ara ma la tarawna inni akhafu Allah tí ẹra ẹni ìta èèyàn ta ti ń fẹnu sátà lú lórí ọ̀rọ̀ pé kẹ́ gbógun tẹ nìkan yìí tó bá lọ ṣe tó bá fi lè rí ṣe yóò sá ní ó ní kọ̀ọ̀kan o mo sì jẹ́rìí àwọn àgbàlagbà lákàyè ń bẹ ọgbọ́n ń bẹ sùúrù ń bẹ wọ́n mọ̀ wọ́ báyìí gbogbo tó ń bá sọ wọ́n mọ̀ wọ́ nàìjíríà ni bí bàbá ni mo lánà Sheikh Ibrahim bẹ́yàn bá déwájú Sheikh Ibrahim ti bá ń pàfọ́ọ̀mù rọ́tí ń ṣe nǹkan Sheikh Ibrahim ní lavas wọ́n mọ̀ wòran èmi ń pàkíyèsí àwọn ọ̀dọ́ sí mo sì ń pàkíyèsí àwọn àgbàlagbà sí Sheikh Abdulrahman bàbáyà sí ẹ̀yin tẹ́ já afá ńlọrin tẹnu yín tọrọ ẹ mọ̀ pé ìlà wa ń tẹ̀lé èyí lè mú àwọ̀ horohoro káàkiri Sheikh Abdulrahman bàbáyà sí ẹ máa gbọ́n tí mò ń sọ ẹ̀ ọkùnrin tó ń pèrè ẹ̀ ní olómi ṣe kinní kan ọkùnrin yìí ó fẹ́ da nǹkan rú bọ́ bá fẹ́ bá mufti jà kákúkú sọ kágbọ́ gbọ́ bọ́ bá fẹ́ bá mùdírù mọ́ríkàsì jà jẹ́ àmọ́ bọ́ bá fẹ́ bá mufti jà jẹ́ àkúkú mọ̀ pé mufti lọ fẹ́ bá jà kúkú fèsì mufti má fi nǹkan kan bójú ọwá ń bú gbogbo Ìlọrin òun bú gbogbo Ìlọrin gbà tó ọ̀ráyè lọ́dọ̀ wọn nílé kéwù àgbà ní mọ́ríkàsì wọn làwọn ọ̀fẹ́ rẹ̀ tó bá jára MQK mọ́ ìwọ náà lọ bá tàtọ̀ ń ṣépè ilé wọn ìwọ tó pe ẹrọ olómi burúkú yìí náà ni olómi àṣetánì náà ni bó bá rẹni bọ́ wíjà sọ fún ọ̀rọ̀ Kùránì là ń sọ wa isayana lahum shaytanu a'malahum wa qala la ghaliba lakum al-yawma minan nas wa inni jarun lakum nígbà tó ṣe láàrin wọn táwọn yóò sọ̀rọ̀ mọ́ ó ṣe láàrin wọn ìsàlẹ̀ ọ̀sọ̀rọ̀ mọ́ ọkú wá fèsì ìlú pé kí ló kú fèsì wọn ṣé wọ́n gbọ́ bíi tiẹ̀ àti irú yín tẹ́ ẹjọ́ ń ṣe falamma tara atlifiyatani naqasa ala aqibai ẹ̀yin jàmáà wa lọ́kùnrin àti lóbìnrin tó bá di wípé ẹ bá lọ gbọ́rọ̀ sí ọkùnrin àṣetánì olómi ẹlẹ́nu yóò họ ni o ẹ má gbọ́ o ọlá lọlá ọmọ jẹ́ látẹ̀ ní dọ̀là ipò nípò ọmọ jẹ́ látẹ̀ ní dọ̀là wọ́n ti dẹni yẹ̀yẹ́ tẹ́lẹ̀ wọ́n rò pé àwọn fẹ́ yẹ̀yẹ́ ń tọ́ ga ni ní ẹ fi ń jowú ọlọ́ni látàhásàsú látàjásàsú kọ́nù ibadallahi ikhwana ẹjọ́ ọmọ ìyá kan náà ẹ̀yin ò sí ń bi tútù nǹkan sí àfikọ́ bàjẹ́ ẹ pariwo títí àdó kìíní kan ó nǹkan kan ó àwọn àgbàlagbà nítọ̀ akúkú gbọ́n anílàkàyè ẹkúkú máa wòran àyànjú ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àyànjú ẹ̀ ìwọ náà ló dìde tó fẹ́ dà ní wọn rú o tún wá rí yùn ṣe wọ́n tún wá ní wọn fáwọn kéwú kíwù má níbi ilé kéwú páwọn wọ́lọ́wọ́ lọ ń ṣépè láwọn tí wọ́n bá ní wọn ò fẹ́ wọn mọ́ irú ma bú wo lẹ́ńkọ́ wa numerology àbí nílẹ̀ ńkọ́ numerology astrology táwọn èèbó ń kọ́ tí wọn ò fò sàkún wọn àfi rọ̀kọ̀ yáyílù kún wọn ò fi kàǹkà yáyílù kí ń jẹ́ kàǹkà yáyílù kí ni ń jẹ́ bẹ́ẹ̀ nílé kéwú tí wọ́n ti ń kọ́ mímọ̀ àtọ́lọ́run kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ òòsà ní yáìlù tí ń bẹ̀m̀bẹ̀ ń gbàtẹ́yìn inú ó tún jò ní ẹni já kí ló ti ẹ̀pẹ́ náà ó láwọn kìí ọmọ sọ pé Èlíjà yẹn lọ́wọ́ sọ di yáìlù ìtumọ̀ Élì ní èdè Híbúrù òun ni Allah lédè Lárúbáwá tó bá lọ wo bí tẹ́ sọ pé Eli lama sabaktani lọ́wọ́ wò lédè Lárúbáwá sọ pé Allahu lama sabaktani èdè àwọn ọlọ́yàtọ̀ síra àwọn ìtumọ̀ Eli ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ tó bá sọ pé Eli ọlọ́run mi
já Yahweh ní jẹ́ bẹ́ẹ̀ lédè Hebrew já yẹn olúwa ni ọwọ́ sọ pé rọ̀ òkò Yáìlù ní Yáìlù yẹn ni Èlíjà Jáìlù ẹ̀yin lẹ tú bẹ́ẹ̀ o ọkùnrin kéwú náà yẹn ló tú bẹ́ẹ̀ o ọwọ́ ní Jáìlù ni a jẹ́ pé rọ̀ òkò Yáìlù tó ń wí yẹn ni pé rọ̀ òkò ọlọ́run olúwa rẹ̀ sàmùsàyá ìlú tó ń wí ní òun náà ni ọlọ́run olúwa rẹ̀ tó wọ́n lọ́dọ̀ pé ní ẹ̀mí ni Èlíjà lẹ̀mí ẹ̀mí kẹ́mi ọ̀sọ̀kalẹ̀ ìtumọ̀ Èlíjà lọ́ọ̀sì ẹ̀dàkùn ayé ti dayé ọ̀làjú ẹ sáàtì fún jẹ́ Èlíjà àwọn tí wọ́n ń pe rọ̀ ọkọ̀ já ìlú rọ̀ ọkọ̀ olúwa àwọn dáwọn lóhùn àwọn lẹ́nìkan tó ló ń kọ́ mọ́sálásí sí Èkó òun kọ́ mọ́sálásí sí Ìlọrin òun kọ́ mọ́sálásí sí Ìbàdàn ní wọ́n ń sọ̀pọ́ọ̀tì àwọn tí wọ́n sọ wípé ní àǹjànú lọ́lọ́run tí ò sí nú ẹ̀sìn kan àwọn ní ọkọ̀ gbérú ẹ̀dẹ́ káwá lajúlẹ̀ kọ́mọ wá lóun fẹ́ lọ kọ́ numerology tó pé èbó ọmọ tí ń jẹ́rọ ọkọ̀ yá inú bẹ́ẹ̀ astrology tí èbó ọmọ ẹ dákun nípa ọ̀rọ̀ astrology àti numerology tẹ́ ń béèrè gbogbo ohun tí ń bẹ ní universe tó ń béèrè Jupiter kí ló ní ṣe pẹ̀lú gbèsè ayé rẹ̀ àlọ́ ọbẹ̀ ńlẹ̀ ní ẹ̀dàkùn tó rà nígbà Muhammad ìwà bàbá tẹ́yìn tí mò ń sọ̀rọ̀ rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ nótìsì ìṣesí yín ọjọ́ tàṣetán Suratul A'raf ẹ lọ wo verse 48 ẹ sì lọ wo kí ni o Suratul Ibrahim verse 22 ẹ lọ wọ̀rọ̀ tàṣetán ní sọmbẹ́ ẹ lọ wọ̀rọ̀ tàṣetán ní sọmbẹ́ ẹ̀yin tẹ́ wá jó ní mímọ̀ tẹ́ jó ńlá káyẹ̀ ẹ wo gbogbo àwọn tábà máa dá sọ̀rọ̀ láàrin àwọn ilé kéwú tọ́lọ̀ ń dálẹ̀ àtàwọn tí ń kó bẹ̀ àtẹ̀yìn àgbà fáà nítorí ànábà Muhammad àlẹ́nu láti máa pariwo mọ́ yín ẹ dákun ẹwà ẹ ṣàkíyèsí o ẹ̀yin tẹ́ ń bẹ lọ inú àwọn afẹ́ ẹ ṣàkíyèsí o ẹ̀yin náà sì ti ṣe ẹ̀ ń wo ẹ dákun tó ànábà Muhammad ẹ ṣàkíyèsí o ẹ ṣàkíyèsí o ẹ ti fi àwọn èèyàn sáyè tó dáa tẹ́ bá ní kí wọ́n kù síbi kan ìnáṣẹ́ àìbìnrin fòwádìí àìbìnrin rúì hàn ẹ̀mí lálẹ́bù ara lálẹ́bù ẹ tún bẹ̀ ṣe ni ẹ dákun tó rádọ́gbà Muhammad ilẹ̀ ní tún ṣe ó ṣe é ṣe kẹ́ tún ṣe ààrẹ ń tọ́ sọ kinní kan tó sì bọ́ ta kó wọ̀ sọ bẹ́ẹ̀ máa òun túbà èèyàn lè túbà kí ìgbésí ayé rẹ̀ ó yí padà èwo làwọn àṣetọ́ọ̀nù tó lóun olómi kinní kan yìí tọ́wá tún gbógun tó dídí ìlú ó lè jẹ́ lọ wàláhì ò lè jẹ lọ nítọ́jẹ́ káwọ́ ó máa tapọ̀ àwọn RMQK àwọn doctrine kan wà tá a ti máa ń pa rẹ̀ tẹ́lẹ̀ èmi number 1 tí mo kọ́ support wọn kódà àwọn ọmọ kéwú tàjọ máa ń jókòó èmi máa ń ṣe wá sí tí wọ́n bá sọ̀rọ̀ kẹ́yìn máa sọ pa rẹ̀ ọ̀ntì tí mo tó wá rí tó sọ pé àǹjànú lọ́lọ́run tó ní kan àti kan ní wọ́n ní ẹyọ àbùkù olóòkọ yín tọ́wá ń kẹ́ àkùránì láti fi tako kùránì wọn ní àà ó sì láwọn ilé ìlọlé kéwú sì dá lẹ́nu wọn which means pé Islam ní wọ́n fẹ́ dojú kọ ló jẹ́ kí n padà lẹ́yìn wọn mi ò bá wọn ṣe tẹ́lẹ̀ a sì láwọn ọmọ kéwútà náà fọ́lọ́ wa a ní mọ́sálásí ta ní jẹmọ́ tánkírun bẹ́ẹ̀ àwọn èsì àwọn alásàlátù tí wọ́n máa rí àwọn èèyàn jẹ tí wọ́n máa gbówó lọ́wọ́ alásàlátù àsàlátù nọ́sífàtì aríbiyan ṣe ń ṣe àyàn ń lọ mọ́ká ń bẹ̀ àánú Ọlọ́run bá wọn bẹ̀ àwọn tó pàṣàlátù tí wọ́n jọ tọ́jẹ́ wípé ní àtẹnujẹ obìnrin olóbìnrin ọwà ń bẹ̀ látàárọ̀ dalẹ́ irú wọn dàbọ̀ olómi yìí àti irú wọn bẹ́ẹ̀ náà tó náà ń gbó bí ajá irú wọn nu ẹṣẹ́ ààrẹ kó débi tí ọba dé ìwọ Ṣáráfù máa gbọ́ ìwà àṣetọ́ni ni kẹ́ ẹ máa fẹ́ kọ́rọ̀ ọmọ ìyanjú ní tó bá ti ṣẹlẹ̀ láyé ó ti ṣẹlẹ̀ kílẹ̀ rírí kẹ́ ẹ máa fẹ́ kọ́rọ̀ ìyanjú Ọlọ́run sọ ní Suratul Hujurat pé tẹ́ bá ní mùsùlùmí méjì tán bá ń bára wọn fa wàhálà ẹ ṣe kí ni o ẹ ṣàtúnṣe láàrin wọn sẹ́yìn ẹsẹ̀ mùsùlùmí ni ẹ ṣàtúnṣe láàrin wọn bẹ́ẹ̀ni kan bá wá lóhun ọ̀gbọ́n máa bá fẹ́ ṣàtúnṣe ẹni lẹ́wà fèsì pé ibà ṣàtúnṣe ọ̀gbọ́ kò sí tí ò lè ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run bọ́ bá ti ẹ̀ṣẹlẹ̀ àbí ò ti ẹ̀ṣẹlẹ̀ ìwọ ológun tẹ́ gbé tẹ nìkan látàjá ṣàṣù Suratul Hujurat látòkèdè rẹ̀ lọ kà ọ̀rọ̀ Al-Qur'an làwọn bá yín sọ àsọ̀rọ̀ ọ̀fẹ́ nù àti bàbá olómi àti wọ Ṣáráfù kìíní kan Ọlábọ̀dé àbí kí ní kókó rẹ̀ yìí ẹ̀yẹ́ ewu àṣetọ́nù mọ́ àwa tá ń sọ fún ẹ tó fẹ́ ọ̀tẹ́ ẹlẹ́gbógun tèmi tí wọ́n sọ mọ́sán tọ́lọ́rọ̀ mi mọ́sọ yìí èmi àti ìníwálé rẹ̀ wá tọrọ gàrí ìsìníwálé rẹ̀ wá tọrọ nǹkan kan ní tèmi ṣe ìdákọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan
bó ṣe yé mi sí opinion mi ni mò ń sọ yìí tó bá mọ̀ pé oníkàntọ̀ ní ọmọ sọ tiẹ̀ níjọ́ tẹ̀ tí ń bú mi ẹbí mọ́ owó yín ran ni nígbà tó bàbá òun ní tó kó àwọn ọmọ rẹ̀ jáde tí wọ́n ìkan lúkú àti kan ọmọ kan tí wọ́n hèyà rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì torí wọ́n máa ń he wọ́n kí náà ni tó náà ń bú mi ń jò ní láwọn tí wọ́n fa àwọn tí wọ́n fa jẹ̀rù fẹ́ ya wọn mò ń wò wọ́n ran ni òòrè mi àmọ́ tèmi sọ ìkọ̀sẹ́ ń tọ́ràn mi ìfẹ́ inú mi mo fi sọ àtọ̀rọ̀ tí mo rí náà Al-Qur'ani Karim pẹ̀lú wà tẹ́ ń wù ẹ sọ̀rọ̀ àdó títí ó sun yín ẹ tún bọ́ sọ̀rọ̀ àwọn RMQ ẹ tún ṣépè lẹ́ni tó náà wọ̀ fẹ́ rí wọn invariably wọ́n imply pé bàbá wa tó dó lórí ilé kéwù yẹn lẹ̀ ń bá wí táwọn náà bá fẹ́ dúró lórí ẹ̀ èèyàn ní òsọ́lọ́run èèyàn ní ẹyọ àbùkù lọ́rọ̀ yín èèyàn ń kóta Al-Qur'ani wọ́n fi ń tako Qur'ani wọ́n sì lọ ilé kéwù wọ́n lọ́dún mẹ́jọ ilé kéwù a sì láwọn ọmọ kéwù tí ń tẹ̀lé wa tó jẹ́ fún ọmọ pé ẹbẹ́ yìí náà lẹ́ni á dáa ẹbẹ́ yìí náà lẹ́ni mùsùlùmí ni wọ́n ẹbẹ́ yìí náà lọ́rọ̀ sọ́nsọ́ ó wúlò èyí tó wúlò tó wà ń bẹ àmọ́ àmọ́ èyí tí ò wúlò jù tá a fi káńsù gbogbo ẹ̀ ni pé kàlámù bìgẹ́rì láì máa lẹ́sẹ̀ yànfà o ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń sọ tí ò sí tọ́lọ́run bẹ̀ máa lẹ́sẹ̀ yànfà o àǹfààní wo ló fẹ́ mú wá fún yín bàbá Sheikh Adamu lò gbésí ayé wọ́n fi sin lọ́ọ̀ ni bàbá Sheikh Kamaludin lò gbésí ayé wọ́n fi sin lọ́ọ̀ ni kò sí ọ̀rọ̀ Al-Qur'an nínú gbésí ayé yẹn àfikẹ́ máa dárúgúdù lẹ̀ ó ní o ẹ dákun ẹ̀yẹ èèyàn ibi tí mo ń lọ gan kí ọmọ dáradára yìí tó wá ní pé Al-Qur'an sọ pé sayyana lahum shaytan ahmalahum wa qala la ghaliba lakum al-yawma minan nas wa inni jarun lakum falamma tara'at al-fi'atani naqasa ala aqibihi tátọ̀ ń rìn wá kan tó bá dá wàhálà alẹ̀ tán tó rọ́ fẹ́ kí gbogbo òdó gbógun tẹni ẹlẹ́ni ni Ọlọ́run sì ní gbógun tí ẹ̀tọ́ lọ́n bá ti parí iṣẹ́ lórí ẹ̀kẹ́ ń dààmú ara yín ni yóò sá lọ tó bá dá wàhálà alẹ̀ tán o ẹ̀yin tẹ́yìn náà ń sọpọ́ọ̀tì wọn pé ọ̀rọ̀ tó sọ dáa tí ń bú lu yín tí ń bú àwọn ọ̀ràn yín tí ń bú àwọn fámìlì yín tí ń sọ̀rọ̀ sí wọn tẹ́yìn náà sì gbọ́ báyìí tí ń pè yín lálábòsí rí pé ibi tẹ́ ẹ bá dé yìí lágbá àfi kẹ́ ẹ padà kẹ́ ẹ sọ mọ́ gbẹ́nu ẹ̀ sọ́hun kó sún sọ́hun tó bá yá kọ́lẹ̀ ní ìbàrí yóò mínkún níjọ́ tó bá dá wàhálà lẹ́tọ̀ yóò sọ pé mi ọmọ yìí ní àárọ̀ mọ́látara ọ̀nà inni akhafullah àṣetọ́ ní òun páyọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bó sì wà ní Kùránì yìí yóò ló ń kọ́ lọ́rọ̀ yìí nígbà tẹ́ bá ba gbogbo nǹkan jẹ́ tán ẹ mọ́ gbọ́ tí wà láwùjọ shadidul iqab yóò sọ fún bọ́lọ̀ ọba tó bá ti mọ́ gbáyọ̀ mú nígbà mú tọ́da tá a fẹ́ wí fún eléyìí nìyẹn ibi tá a fẹ́ sọ fún eléyìí nìyẹn ọkùnrin tó pèrè lólómi yìí ó ti fẹ́ dọ́ràn án lẹ̀ lórí ń tó ṣẹlẹ̀ tipẹ́ kìíní kan gbogbo èèyàn dákẹ́ ń bẹ̀ olómúra ọ̀dà náà kó múra sí àbáwí àgbà nímọ̀ràn olóhùn ọ̀fẹ́ good òun kan eléyìí tó ń sọ wípé ẹnìkan fẹ́ fìnira mẹ́nìkan òun gan ní tí wọ́n ń ṣépè lẹ́nu tó láwọn tí ọba ṣe tọ́lọ́hún ọ̀fẹ́ lé kéwú àwọn ẹni tí ọba gbà fọlọ́hún kọ́ yọkù ń lé kéwú ọmọ ilé kéwú tí ó kó rẹ̀ bá mọ́ríkàsì ó lóun ọba wọn ṣe àwa náà sì dúró lórí ẹ̀ torí lè kéwú mọ́ríkàsì àwa lè má lọ ọbẹ̀ ògo Nàìjíríà onímọ̀ Nàìjíríà tó délẹ̀ lárúbáwá tó gbé táwọn lárúbáwá tí wọ́n mọ̀ júbà fọlọ́hún lára rẹ̀ Sheikh Adam Abdullahi lórí ìlà wa gbà fún àti gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe mẹ́la gbà fún sọ́ntorí délé ẹ̀dàkùn torí àdínlẹ́bùwà Muhammad yìí bàbá wa à ń gbà kíyèsí yín sí o ẹ lọ wo Suratul Anfal ẹ lọ wo Suratul Ibrahim ẹ wo Suratul Ibrahim dáadáa Suratul Ibrahim yẹn verse 22 ni ìwọ Ṣáráfù tó nílà káyè tó tẹ̀lé tọ́lọ́run ẹ̀kan máa ń sọ pé ẹkéwù ni ìmáàmù níyí kíní kan níyí ẹ̀ ń sọpọ́tì àwọn tó sọ pé Ọlọ́run là ń jànú ẹ sì nílé kéwù ẹ lásàlátù kílẹ̀ nǹkan wọn lásàlátù ṣe ìbáṣe pé ìrìn wọn jẹ ẹlòmí ojókòó lóhùn látàárọ̀ dálẹ́ ni wọ́n lọ wẹ́dùn àrá wá wọ́n lọ wáyọ̀ wá tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ ń gbà lọ́wọ́ wọn lẹ́ fi ń sayé ẹ mọ̀ kúrọ́ wọn ẹ̀ ń lajú afọ́jú ẹ̀ ń ṣe kíní kan láì ṣe nǹkan kan irọ́ yín pọ̀ òdo níyí ìwà ṣètánì tẹ́ fẹ́ àwọn òkúkú dá sí yín tẹ́lẹ̀ ìwà ṣètánì tẹ́ fẹ́ máa wí náà ni ẹ̀yin náà lẹ́pẹ́ ọ̀tún ọ̀dà ẹ̀tù bọ́ sórí òsì ẹ̀tù ní ọ̀dà ẹ̀lẹ́ ń gbìjà ilé ẹ̀tù mọ́ sí pẹ̀fẹ́ ẹ̀lẹ́ ń tẹ́ ń gbìjà nígbà bá wá rí pẹ́ nìyẹn kan ọba yín lọ́wọ́ sí ẹ̀rọ pópò nú ní gbogbo ìlú bíi tí ẹwà fèsì ìlú pé ẹ̀yin ìlú ẹ̀sìn ń wòran ẹ̀dójúkọ wọn nígbà tẹ́ wá rò pé tẹ́ bá sọ̀rọ̀ tí ọ̀dà sílùú wọ́n wà dojúkọ mọ́ ìlú wọn ọ̀dẹ̀gbá dìdìrìn pandoro la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam tẹ́ bá rí tá ń sọ̀rọ̀ tọ́lọ́run la dúró lé lórí tẹ́ bá sì wò pé nìkan dáwó bọ́lọ́run ọ̀bá dáwó lè dáwó ó ti fi hàn pé wà Ṣẹ̀tánì yín tẹ́ ń wù lábẹ́lẹ̀ náà lẹ́gbé jáde yẹn
àwọn làákàyè ní mẹ́nu ìlú bí àwọn làákàyè ní mẹ́nu ìlú yín bí ẹjọ́ bá bú mi ò pé ẹkú tí ń bú mi ẹ má ti bọ́ sórí social media àwọn òbù kò sí tó burú ń bẹ̀ àmọ́ ń táwọn sọ fẹ́ ọ̀rọ̀ Kùránì ni o ń tà ń sọ fẹ́ yìí tẹ́ ẹ̀ bá wọn dá sí ọ̀rọ̀ Kùránì ni o ń tà ń sọ fẹ́ yìí tẹ́ ẹ lọ́wọ́ sí ti ń wí tí ń tafà sí yín tí ń tafà sí lu yín tí ń tafà sáwọn bàbá yín là ń pè ẹ dákun tó lánàbọ̀ Muhammad ẹ̀yin ló ní mímọ̀ ẹ wọ̀rọ̀ Kùránì o bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní bára yín jà tí wàhálà bá dé tó bá ṣẹlẹ̀ tán ara yín náà yóò padà ti dáhùn ẹ mẹ́jà ara tọ́ wá sọ lágan fún yín o abẹ̀yìn tó lánàbọ̀ Muhammad ni o ẹni tí ń hùwà ṣètọ́n ẹ mẹ́jọ wá hùwà ṣètánì lọ́dọ̀ yín o nítorí ìdílé ẹ ṣàkíyèsí rẹ̀ yóò padà sọ fún páyọ̀ Ọlọ́run ẹni tí ò páyọ̀ Ọlọ́run ti ń tẹ̀ láwọn tí ń sọ pé Ọlọ́run àjànú ni ó lò ń kọ́ mọ́sálásí ṣé mọ́sálásí àjànú lọ́kọ́ nǹkan mọ́sálásí sí ẹgbà nǹkan mọ́sálásí sí kìnnìkan nǹkan kìnnìkan so defend Islam àbùkìnnìkan ló kọ rẹ wọ́n ní ọyọ àbùkù ló kọ rẹ ìwọ náà yọpò àwọn ẹ̀kọ́ padà yọpò wọ́n yọ padà yọpò torí pé kí ni ẹ̀ ṣe lákàyè nígbà sọ fún ilé àkọ́kọ́ ni pé kíní yìí ń gbóná àwọn kan ń dá sí ẹ ní sùúrù ẹbẹ̀ sí mú wa bú ọmọ kan tó pẹ̀lẹ̀ ní lúkú ọwọ́ ajáde ń pẹ̀lú wa ìdídì ni àwọn tá ń lo ọ̀rọ̀ Al-Qur'ani ẹrù pé torí pé tó lọ lé kéwìn sẹnu bára ẹrù pé làwa ni làákàyè táwọn fún yín ni kẹ́ ẹ lò làákàyè Al-Qur'an kì í ṣe làákàyè ìfẹ́ ẹnu kì í ṣe làákàyè ìfẹ́ ẹnu àwọn tó ní sùúrù àwọn tí ẹ mọ̀ ọ̀rọ̀ yanjú ẹ lọ́wọ́ Suratul Hujurat tó Suratul Hujurat lọ́ọ̀kàrá tó kédélẹ̀ ọ̀rọ̀ orú bàbá agbára omi ojú yìí náà wọ́n sọ ń bẹ̀ mùnáfíkí ẹ̀sìn yóò tó lẹ́yìn eléle ni yóò tó padà lẹ́yìn lọ́la yóò tó sẹ́pẹ̀ fún ń wọ́n bá wá rí pọ́n ọ̀rọ̀ náà lọ yóò kó abọ́só dídí ìlú ẹ̀yin lọ analyze ọ̀rọ̀ yín kẹ́yìn náà wò ó ìmọ̀ràn là ń fún yín yẹn ẹ lọ rò pa ń bú yín ni o ẹ lọ rò pa ń bú torí pé yín náà ẹ̀sọ̀kò ebú sí wa làwa náà ṣe ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ tí ń takò yín bí ọba jẹ́ bẹ́ẹ̀ ká máa sọ̀rọ̀ tí ó jẹ́ kó rí yín ó pé Islam Quran kò sí tí ò sí mbẹ̀ tí ó tọ́ yín sọ́nà lọ́ka Suratul Hujurat gbogbo nǹkan Nábì ni a máa ṣe la tajassasu la tahassadu la tahassasu kunu ibadallahi ikhwana ẹ má máa wádìí èèyàn ẹ má máa ṣe kì í ta èèyàn gbogbo ẹlẹgbẹ́ dání ṣé ẹ wá ṣàṣetán ní báwọn ẹ sọ̀rọ̀ ẹnìkan fá láti pé ẹrù pé ẹnì fá wálẹ̀ ẹ̀yin náà lẹ́sìn ṣàtòjúbọlé sọ wálé yín rí ẹlẹ́lọ yọjúbà ẹlẹ́n congratulate ẹ̀ nígbàtẹ́ débẹ̀ náà gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀rọ̀ àpọ́nlé lẹ́sọ nígbàtẹ́ kó ń bẹ̀ náà lẹ́tún kọ́rọ̀ jẹ́ lẹ́tún sọ̀rọ̀ àbúrú yìí summa amanu summa káfàrú ìgbésí ayé ń ṣe wá rí báwọn tí mùsùlùmí bá ṣe nǹkan tí ọ̀dọ̀ ẹ̀pẹ́ sákìyèsí ẹ wá ṣe wá sí fún bil hikma wal mau'izatul hasana hikma tó ju Kùránì lọ sí àgbọ̀ nǹkan báyìí o tí ò sójú rẹ̀ in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu ẹ máa gbọ́rọ̀ Kùránì tí a bá múrò nìkan wá bọ́ lọ wá díẹ̀ tó bá wá rí díẹ̀ fílẹ̀ fọ́lọ́run mọ́ dájọ́ láàrin yẹn ẹ wá dúró lórí pé àfitẹ́ ẹ bá sàbàtẹ̀ nìkan jẹ́ ẹ wá múra kankan bí olójú kan ṣe náwó ẹ ń wádìí àdókì ẹ ń wádìí kíní kan kí ọ̀rọ̀ tó ti parẹ́ táwọn tó ní ọ̀rọ̀ gan tọ́pọ̀lọpọ̀ wọn ò ti sọ́n pa rẹ̀ mọ́ ẹ wá rí wọn mú nǹkan míì tó wá ń ṣépè láwọn tẹ́ ẹ lẹ́ sọ́pọ́tì sórí yín pé náà ẹ̀yin náà ẹ wo wa tẹ́ ẹ hù ẹ wá rí yẹn ṣe mọ́ ẹ wá bọ́ sódìdí orí gbogbo òlú lẹ wá kúkú ń bú ẹ̀ ń pè wọn lálábòsí ẹ̀ ń pè wọn nítorí pé wọn ò fọ́lò ìfẹ́ ẹnu yín àwọn sọ fún yín ọbọ́lọ́ ń bá ní kẹ gbọ́ àtàwọn àsọ̀ǹgbé yín ọ̀rọ̀ Ọlọ́run ń bá yín sọ bíjà bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí méjì àbítá èdè àìyedè bá ṣẹlẹ̀ faslihu bayna ahwaikum ẹ kóra yín jọ kẹ́ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá kan náà ni ó bá ná Muhammad sọ bẹ́ẹ̀ innal mu'minuna ikhwa ẹ̀yin ọ̀wá sí yẹn mọ́ bẹ́ẹ̀ bá ti kórìíra ẹnìkan Ọlọ́run ní ẹ má torí pé kórìíra ẹnìkan kẹ wá má ṣe justice kẹ má ṣe déédé ihdilu aqrabu littaqwa ẹ ṣe déédé òun ló súnmọ́ payọ̀ Ọlọ́run la najrimannakum sana'anu ala qawmin ta'dilun ihdilu aqrabu littaqwa ẹ má torí pé kórìíra ẹnìkan àbí kíní kan kẹ ẹ má wá ṣe déédé ẹ ṣe déédé torí òun ní kíní ó ló súnmọ́ ìpayọ̀ Ọlọ́run
walaw ala anfusikum aw lil walidayni wal aqrabin yakun ganiyan aw faqira ẹ ṣe déédéé kódà ẹ dúró bilikisti su'adaha lillah kẹ́ dúró déédéé kẹ́ fi jẹ́ ìsọ́lọ́hun walaw ala anfusikum aw lil walidayni wal aqrabin yakun ganiyan aw faqira kódà kó jẹ́ ìdájọ́ tẹ́ fẹ́ ṣe òun yóò bá àfẹ́tì yóò àfẹ́tì ara lẹ́yìn àbí yóò àfẹ́tì gbogbo èèyàn yín àbí ẹni tó lówó kan ní àfẹ́tì àbí ẹni tó kù díẹ̀ káà tó kan ni ẹ̀dùn olórí déédéé ní tí ọba yìí ṣe ju yàrá Kùránì sọ ní tí ń jẹ́ spiritualism ní kì í ṣe gbogbo rọ̀ ọkọ̀ yá ìlú tẹ́ ń pè rọ́ọ̀kọ̀ olúwa yín lẹ́yìn ọlọ́run tó ní gbogbo nǹkan òòṣà olúwa ọlọ́run yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ti forí balẹ̀ fún ògùn rẹ̀ pé ògùn onílé káwọn kàwọn ọ̀run oníkíní kankan ọkọ̀ òun bàbá òun bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe báyìí ní ṣe lẹ́gbà ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹyọ kan sí ni ọlọ́run pé méjì máa ká náà yẹ́dù kọ́ àrọ́bì fàlìyàmẹ́lì amala salihan wàlà yushrik bi ibadati rabbi ahada ẹ bá fẹ́ bójú rẹ ọlọ́run bá pàdé kó ṣe kí ni yàmẹ́lì amala salihan máa ṣiṣẹ́ wàlà yushrik bi ibadati rabbi bó ṣe pàǹkà pọ̀ mọ́lọ́run tó bá ń sìn àná Muhammad ọlọ́run ti ní ó kú innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahu wahid ìtọ́lọ̀ ń sọ fún àdínà Muhammad tó ní ó wí jáde ni pé èèyàn bíi ti yín lèmi náà ṣùgbọ́n mo ń pè ń ṣàkíyèsí wípé kí ni o ní tí mo wá mú báyìí ní kékeré ìgbà pọ́lọ̀ wọn ọbẹ̀ ẹyọ kan ni ẹ̀ wá ń sọpọ́tì àwọn èèyàn bú lórí àwọn àlè sọ pé èèyàn bú náà ni wọ́n àwọn ní ọmọ bọ́lọ̀ àwọn ní ọmọ bí wọ́n ṣe ń jẹ́ ẹ̀ wá ń sọpọ́tì ẹni tó pé àjẹ̀nú lọ́lọ́run ó tún wá ń ṣépè láwọn jẹ́ sọ fún ọ pé ṣé bá àfáà ní ọ kí lóun wí yìí wọ́n lẹ́nu tó bá takò wọ́n báyìí lórí wọ́n tún wá rí yẹn ṣe mọ́ ó takò lé kéwú tó takò wọ́n tó lé wọn kó lé àwọn ọ̀fẹ́ rẹ̀ dẹ́mbí ó ṣépèlé wọn sọ̀rọ̀ burúkú sí wọn ó tún wá pò mí òdìdí ló tún wá pa ọ́pọ̀ ló tún wá fẹ́ máa bú là ń sọ fún ọ ìwà àṣetán ní bẹ́ẹ̀ bá lè ronú pé ìwàdà ẹ ronú bẹ́ẹ̀ sì ronú pìwàdà ẹ má wò pọ́ ọmọ kékeré ní bá yín sọ̀rọ̀ ẹ sì má fojú pé wọn ẹnìkan sọpọ́tì ẹnìkan wò ó ọlọ́run méjì á sì ṣe tẹ́yìn ń wíhun tẹ́yìn rò pa wà ń sọpọ́tì tá a sì ń sọpọ́tì ẹ̀ ọ̀dà náà ń sọpọ́tì ẹ̀ kí lẹ fẹ́ ṣe àṣẹ fẹ́ pa ni tó ẹ bá sọ pé à ń sọpọ́tì à ń sọpọ́tì ẹ̀ náà nù tóun náà bá ṣe ń tó kù díẹ̀ káàtó á wí jáde abẹ́rù wọn fún alówó kan ni tí wọ́n bá sì fún alówó tá a bá gbà kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò pé ká mọ́ sọ lórí ọ̀rọ̀ abẹ́rù pàdà tẹnu jẹ bí tí ní wá ní tẹ́rin àwọn alásàlátù jẹ tẹ́ ma gba tọ́rọkọ́bọ̀ lọ́wọ́ alásàlátù tí wọ́n jókòó lóhùn látàárọ̀ dálẹ́ tẹ́ ma ṣe kìíní kan ẹbuyọ̀ wá ẹbomi wá àwọn ọmọ wọn ò rí bí lọ wọn ríṣẹ́ gidi ṣe àwọn náà wọn àdókò ń di ọjà wọn kí wọn lọ́jà tàkẹ́ wá sọ pé ìyá alásàlátù mi níjọ́ tó débì wórógbó níta ó ti ní ṣọ́ọ̀bù ńláńlá àárín ẹbí àsàlátù ti àwọn alásàlátù yín mélòó lẹ́ẹ̀rán Mẹ́kà lọ́dọọdún ara wọn àsàlátù tí wọ́n dáka rẹ̀ jẹ́ pé wọ́n kọ́ra wọn Kùránì ń bẹ̀ wọ́n tó ṣe wòlímà ń bẹ̀ nílọrin nílùú Ìbàdàn àti káàkiri tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ l'Ábùjá wọ́n bẹ l'Ékòó wọ́n bẹ níwò wọ́n bẹ l'Óǹdó wọ́n bẹ l'Ógùn wọ́n bẹ l'Abẹ́òkúta láwọn alásàlátù mi jẹ́ ń ṣe dáadáa ẹ̀yin alátakò yìí náà ẹ̀yin lẹ́kùn àkànjọ tẹ́ àwọn èèyàn oníyàtọ̀ yẹn kan dúró lábẹ́ ọkọ wọn níwà àṣẹ Kùránì tẹ́ fi sọ fún wọn pé ẹ jókòó sábẹ́ ọkọ yín ẹ ṣiṣẹ́ ẹdúró lé wọ́n wà máa sèyí wọ́n jókòó síbẹ̀ ẹ máa sọ ránun kàtìkàtì tí ló fi sú inú yìí sì ń dùpẹ́ kó wọn jọ àǹfààní wo ní rí lára yín la khaira fi kathirin min najwahum illa amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas kò sóòrè nínú ẹ̀ tẹ́ kójọ àwọn tẹ́ kójọ tẹ́ kóra yín jọ ẹ̀yìn sàtàlátù ní ẹ̀ṣẹ̀ mítì nìkan ni illa amara bi sadaqatin àbíkẹ́ gbèrò pẹ́ fẹ́ mọ́ sàdákà àwọn tálíkà tẹ́ kójọ tẹ́ tún lé wọ́n jẹ tọ́rọkọ́bọ̀ tẹ́ ń gbà lọ́wọ́ wọn ṣe sàdákà fún wọn pé àwọn olówó kan kó nǹkan wá há rẹ̀ sí fún wọn àwọn ma'rufin kápẹ́ dáadáa kan lẹ́ ń ṣe torí pé ẹ̀ lè rí ọlọ́run ibi tí ọkàn yín wà lára ọlọ́run ni pé kẹ́ ẹ máa rí àwọn èèyàn jẹ kẹ́ ẹ máa purọ́ fáwọn èèyàn kẹ́ ẹ máa gbowó lọ́wọ́ wọn kẹ́ ẹ máa sọ pé lóògùn tẹ́ fi bá wọn tún bí wọ́n ṣe náwó wọn ṣe kẹ́ ẹ máa ṣe 419 fún wọn ẹni tí ò ní kẹ́ ẹ máa rí jẹ nínú àwọn alásàlátù tẹ́ kójọ mélòó nínú wọn la gbọ́ pé ń ta wóróbo ẹ ti sí supermarket fún mélòó nínú wọn la rí wípé ní ọmọ rẹ̀ òróró iléèwé san ẹ ti san mélòó nínú wọn la wọ́n tún lọ yáwó ọkọ̀ wádọ̀ yín ni wọ́n wà mẹ́ máa wí ránun ó wá dojoojúmọ́ bẹ́ẹ̀ wọ́n wà jókòó sí pé gbogbo àsàlátù bẹ́ẹ̀ lọ rí túká ìní ọ̀jẹ́ kẹ́ rí ògo ọlọ́run
lẹ́ni ẹ sọ pé súfí ni tó bá tún dọ̀dá ẹ sọ pé ìṣe súfí mọ́ ẹ tí ẹ tó bẹ̀ kẹ́ pera yín súfí mọ́ ẹ pera yín súfí káti ẹ̀ wò ó ṣé olè alikọ̀ wọ́n lè sọ pé kọ̀dìríyà làwọn gbogbo wọ́n jẹ́rìí sí pé ṣé olè alikọ̀ kọ̀dìríyà ni nàkíbù Ashraf wọ́n lè lọ pé kọ̀dìríyà làwọn gbogbo alájẹ́rìí sí kọ̀dìríyà ni àwọn ọmọ bàbá wọn Ọlọ́rundáre Professor Ọlọ́rundáre wọ́n lè sọ pé Ìlàsíyà làwọn gbogbo alájẹ́rìí sí bẹ́ẹ̀ èmi lè sọ pé Tìjàníyà lèmi gbogbo èyí ó sì jẹ́rìí sí bàbá Yàsín Abdulrahman tó bá ní Tìjàníyà lòun gbogbo èyí ó jẹ́rìí sí pé Tìjàníyà ni ẹ̀yin ò ṣe súfì kan ẹ̀ẹ̀sẹ̀ kìíní ẹ̀ẹ̀sẹ̀ kejì ẹ̀ faramọ́ súnnà ẹ̀ faramọ́ kìtàbù ẹ̀ faramọ́ Qur'an ìtẹ́ẹ̀jẹ kò jẹ́ kẹ́ ẹ gbọ́n lẹ́ẹ̀fi máa ń tẹ́ ń ṣe lẹ́ẹ̀fi ń takò yàn ẹ takò wọn tán ẹ̀rọ dúdú ẹ̀ tún takò dídí ìlú ọ̀rọ̀ ẹlòmíì tí wọ́n mọ̀ ṣe wá sí gan inú ìlú ló ṣe wà ìṣesí yóò sì mọ̀ takò àwọn aráàlú ẹ̀ tẹ̀lé Qur'an ẹ̀ tẹ̀lé àdìsá náà Muhammad àwọn tó ń sọ káwọn pé alìsúnnà ni wọ́n sáwà ní ìsàlìsúnnà ni wọ́n á sì sọ lẹ́nu tó mẹ́ta tí mo wá bẹ̀rẹ̀ sí ní wo gbogbo àwọn tó kọjá mo wá rí pé àṣetá bá tí wọ́n bá ń bú yín gbà míì tá ń gbèjà yín àṣekánunkan ìjẹkújẹ tẹ́ ń jẹ lára àwọn alásàlátù àwọn ìyá oníyà ní ò jẹ́ kẹ́ gbádùn ẹ kó wọn jọba ìlú kò jẹ́ kẹ́ gbádùn náà kò jẹ́ kẹ́ róye kò jẹ́ kẹ́ ka Kùránì yẹn gan yanjú èèyàn tó sọ pàǹjẹ̀nú lọ́lọ́run ẹ̀sìn ní mùsùlùmí ní ìsìn kóòtù Kùránì fi ń takò Kùránì tasọ́wùfù olótó alùkùránì gan gbogbo ẹni tó bá lòun ṣe tasọ́wùfù tí ó bá kó ti kùránì àbẹ́ tó bá lòun gbé kìíní kan wá gbogbo ma faratna fil kùránì min shay kò sí ní tí kùránì ọ̀dá sí kò sí nǹkan náà sáyẹ́nsì ni social life ni economic life ni gbogbo ọ̀rọ̀ tẹ́ mọ̀ pàfẹ́ èèyàn pé àwa ara mú kíw kìíní kan gbogbo àgbáyé àwa lárí nàrí nǹkan gbogbo ń tẹ́ ń sọ náà fallacy ni fictitious ni kò sí èyí tó true ń bẹ èwo lọ́bọ́lọ́ mú ń bẹ kí n yàtọ̀ láàrin yàtọ̀ àwọn tí ń sin òòṣà ògìyàn tí ó pè olówó ọkọ òun òòṣà òun ọlọ́run òun ìyàtọ̀ olóńbẹ láàrin àṣìfẹ́ ẹmọ́ sẹ́sìn yìí làkún èmi ń sọ fẹ́ nìkan jò ní pé wọ́n ń sẹ́sìn tí wọ́n ní ẹ fi wọ́n lẹ̀ ìyẹn bá tún bẹ̀rẹ̀ sí ní bú mi pé èmi ni wọ́n ń sẹ́sìn wọn nígbà tí ń bẹ̀rẹ̀ ọkọ̀ yá ìlú nǹkan náà ló sì tún pé Èlíjà nírọ̀ yá ìlú Èlíjà ní títí ń jẹ́ el níbẹ̀ ni Allah ọlọ́run God ní jẹ́bẹ̀ tó bá pè jálẹ̀ pé Eli my God ní jẹ́bà lọ sáàtì fún ní Google àbí kó ṣe kí ni o kọ́ sáàtì fún lórí chat box lọ sí àìkọ́ lọ wádìí tí ń jẹ́bẹ̀ ayé ti da ayé rọrùn sọ́ntorí délé ń ta fẹ́ sọ fún anígbẹ́ sọ́ra fún àwọn olómi ibú tí wọ́n fẹ́ dà lúró èyí tẹ́ sì jẹ́yàn ńlá láàrin ìlú tẹ́ ń dá sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àpé ẹ má dá sí ṣùgbọ́n ẹ wo ọ̀nà tí wọ́n fẹ́ gbé gbà láti fi máa tako gbogbo yín tẹ́ ń tafà sí gbogbo àwọn àgbàlagbà láàrin ìlú ẹ wo ẹ ṣàkíyèsí rẹ o ọlọ́wọ́lá nẹ́bà Muhammad kò ní jẹ́ ṣiṣẹ́ o ibi tó bá kù sí ni ẹ tún ṣe ọ̀sẹ̀ tí ò láṣìṣe kan ẹ̀mí rẹ láṣìṣe ara rẹ láṣìṣe orí nǹkan báwọn ọkàn rẹ gan àṣìṣe ń bẹ ọ̀sẹ̀ tí ò kù síbì kan tẹ́ bá jókòó tẹ́ tún ṣe gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí tí nǹkan dùn tí nǹkan dá tí Islam ń lókè tẹ́ fọwọ́ sowọ́pọ̀ ẹ̀ńtẹ́ rí bókù síbi kan sọ fún òkú díẹ̀ káàtọ́ bá ti sọ ẹkú mẹ́ àwọn tí ń pé lágbájá àwọn lókè ní kàbá àwọn ṣe nǹkan wọ́n ń tẹ̀ láti fọ́ra wọn mọ́ ni káàkan mọ́ bá wá líǹkì ẹ̀ mọ́ ilé kéwú wọn lọ́jọ́ wájú gbogbo gbẹ́dẹ́gbẹ́ kan lẹ̀ wọ́n ilé tiẹ̀ mọ́ ilé kéwú wa àfẹ́ mọ́ kí wọ́n mọ́ gbé dọ̀tí ìwọ̀bẹ̀ pépẹ̀ ní àti ń ṣe ni ètò ọmọ bá lọ sí yunifásitì tó lọ join àwọn ẹgbẹ́ oríṣiríṣi tó fẹ́ join ní yunifásitì ṣé yunifásitì wọn mú responsible yunifásitì olóhùn ọmọ wọn rí náà ni wọn ló belong to association not recognized by the university wọn à ní sọ pé kóòtù ni belonging to association not recognized by the university ní tí wọ́n sọ wọn à ní sọ pé association rẹ̀ ọ̀dà ìbá wà ní ẹgbẹ́ kan ìbá àmọ́ sí ń bẹ̀ àmọ́ tí ọba ti sínú rẹ́gísítà wọn bẹ̀ wọ́n dá dúró ni wọ́n dẹ̀ dissociate ara wọn kó ń bẹ̀ gbogbo university institution bẹ́ẹ̀ náà nílé kí wọ́n káàtì sí pé gbogbo RMQK ìtẹ̀ ń wíyí o wọ́n dissociate ara pé they are not our member we don't have anything to do with them àkọ́ wọn nírú ẹ̀ and they are in good cause gbogbo institution ṣe all over the world náà ni ẹ so nítorí di eléyìí jẹ̀mọ́ ìlọ́kùnrin àti lóbìnrin ẹ ṣọ́ra fún lómi àṣetánì ẹni tí ó fẹ́ dà lúlú tí ó fẹ́ dà ní àwọn méjì ìlú tí ò ní tẹ̀lé tọ́lọ́n tí ó ní tẹ̀lé tànàbà Muhammad tí ó gbé pọ̀ àṣetánì dání bẹ́ẹ̀ bá lẹ̀ takura yín tẹ́ bá dàrú tán yóò kó mẹ́ o wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.